tí mo bá sọ wípé aláṣejù làwọn bloggers Odùduwà nation wáyé, á dàbẹ̀ ni pé mo kórìíra wọn mi ì dẹ̀ kórìíra wọn, ṣùgbọ́n wọn kì í dúró síbi kí nǹkan tòrò bí kò dàrú ni. Lẹ́yìn ìgbà tí bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ ti bá Oloye Sunday Igboho àti Ààrẹ Gani Adams yanjú aáwọ̀ tó wà láàrin wọn, táwa dẹ̀ ti rò wípé nǹkan tó kù báyìí ni wípé gbogbo wa sì máa wà ní ìṣọ̀kan ká gbalẹ̀ wá sílẹ̀. Ẹ wo program tí Yorùbá tí Yèyé Dára yín tún ṣe, ẹ wo topic of the program yẹn. And to God who made me, few days back mo gba information kan information yẹn dẹ̀ deep gan, àṣírí kọ̀kọ̀ tó ní ṣe pẹ̀lú ìdí tí Ààrẹ Gani Adams àti Oloye Sunday Igboho tí wọ́n fi rẹ́ ọ tí wọ́n fi lè rẹ́ lọ títí. Ẹni yẹn fún mi ní information yẹn, mo ti record video yẹn tán, mo ń prepare láti release video yẹn lọ. Video yẹn hot gan, information yẹn hot gan tó yẹ pé tí n bá release ẹ̀ ó hot gan, torí mo pe ìgbà tí mo prepare video yẹn tán mo pe àwọn bíi méjì, mo ní kí wọ́n gbọ́, àwọn gan ní adékiní ó hot, but nígbà tí mo rí pé wọ́n ti parí ìjà mi ì release ẹ̀ mọ́. Ṣùgbọ́n ṣé nǹkan tó yẹ kí Yèyé Dára kó tún bẹ̀rẹ̀ lélẹ̀? Ọ̀rọ̀ àwọn pípò yìí àfi sùúrù, ẹ ṣàjẹ́ kó gun omi, àfẹ́ wàhálà nílẹ̀ Yorùbá. Adémadé lórúkọ mi, ẹ bá mi pín fídíò yìí, ẹ jọ̀ọ́ ẹ má dàgbé láti subscribe sí YouTube channel mi Adémadé TV. Ire, ó dàbọ̀.